Orúkọ mi ni Omooba AB Oyèwọ̀. Ká tẹ̀ ọkọ wí báyìí ná bó lẹ jẹ́ ní ilé oyè Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́. Báyé wù wọ́n ló bí Láòyè, ibẹ̀ yẹn lèmi ti wá. Ọmọlé báyé wù wọ́n ni wọ́n bélé ojúlówó ọmọọba lèmi ṣe. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ẹni tí ó goróyè Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọọba báyé wù wọ́n, ẹ jẹ́ kọ́kọ́ béèrè pé ṣé ẹ fọwọ́ sí àbí bò gan-an nínú yín ṣe nígbà tẹ́ gbọ́ ìkéde náà. Inú mi dùn púpọ̀, inú wa dùn púpọ̀ mo lè báyé wù wọ́n. Torí àwa la bí Láòyè, báyé wù wọ́n ló bí Láòyè. Inú wa dùn gidi gan-an wípé wọ́n kéde Ghadi Afolabi gẹ́gẹ́ bí ọba Ògbómọ̀ṣọ́. Ó dà ẹ́ sí bàbá lánàá rí fọ́nrán kan tí ń lọ lórí ayélujára pé àwọn kan ò gbà pé ìkéde tí ìjọba ṣe páwọn ò gbà ó nínú ẹbí yín bó lẹ kí ni tẹ́ fẹ́ sọ nípa rẹ̀. Ṣe rí àwọn tí wọ́n ń kéde ọ̀rọ̀ pọ̀ nínú ìbéèrè yìí. Ògbómọ̀ṣọ́ mélòó la nínú? Ògbómọ̀ṣọ́ ẹyọ kan ni. Ẹni tí ọba ti lè gbà yìí pé ìtì ìjọba ìbílẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ yìí ipò wọn ọ̀gbà a jẹ́ pé ọmọ Ògbómọ̀ṣọ́ mi ni tẹ́nìkan bá ní sọ pé àwa yé ìsọmọ ọba ìfẹnu ọ̀ra ni so therefore ní tí ìjọba sọ àwa ti fara mọ́ èèyàn púpọ̀ ní ojúyè ẹnìkan ní ọ̀jẹ́ so àwa fara mọ́ gbogbo tí ìjọba bá ṣe tẹ́ bá rẹ́ lómi lẹ́yìn ní bá ń sọ pé àwọn ọ̀gbà ejò tá lù kú mọ̀ ni kò lè tètè kú ọmọ jàporó tí mo kọ̀rọ̀ tí mo yẹ kú. ẹ̀ẹ́dẹ̀ ń sọ ni pé ọmọọba Afọlábí Ghadi ọtọ́ sóyè ó sì yẹ lóyè. jẹ́rí gbogbo tí wọ́n ń sọ nígbà tí bàbá Afọlábí Ọládùnní Olaoye fi wà láyé tí bá ti ń sọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọn máa ń parọ́ ọ̀rọ̀ ni bàbá tó bí gbogbo wọn náà wọ́n mọ̀ nínú àfihàn so ọ̀tọ̀ sí láti joyè yìí. jẹ́rù pé tí bàbá wa Ghadi tó bá gbòòrò yìí jẹ́rù pé gbogbo nǹkan tí bàbá wa tó gbèsè ṣe pé bàbá tó bá gbòòrò yìí ó tún ṣe jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nígbà kan ó ní gbogbo àwọn tí wọ́n jẹ ìṣe ghost pé gbogbo ohun tí wọ́n bá ti lè ṣe òun ó ṣe kódà nínú ilé tẹ̀ ń wò ó nínú ilé tẹ̀ rí tí wọ́n tẹ̀ ń wò ó ní ìgbà tí àwọn tó wà ṣáájú ojú wọ̀bẹ̀ òun náà wọ̀bẹ̀ nígbà tí èsì àbátá là ń pè bẹ̀ ó ní gbogbo ibẹ̀ la máa ti ń ṣe gbogbo oro wa so ó ní tí wọ́n bá ti lè wọ̀ tó mú táwọn ti lè wọ̀ tún òkú òun náà wọ̀bẹ̀ òun ó sì bá wa ṣe gbogbo ohun tá à ń ṣe òun ó bá wa ṣe sí tá a máa ṣe. torí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ní ti ń wáyé pé ìránṣẹ́ Ọlọ́run ní Ghadi kò ní ṣe ìṣẹ̀ṣe kò ní bá àwọn ẹlẹ́sìn mùsùlùmí ṣe àti gbá àtàwo ẹ̀yin sì mọ ọmọọba Ghadi dáadáa ìkílẹ̀ tó lè yí sọ sáà rẹ̀. sọ́rí ìgbà tí wọ́n ń ṣe ọ̀tẹ̀ àti tinú mi ní í ṣe tinú mi ni mo fẹ́ ṣe ẹni gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ nígbà interview ọ sọ fún wọn pé gbogbo tí bàbá tó gbéṣẹ́ yìí bá ṣe nínú àfihàn gbogbo ẹ̀ pátá lòun ṣe pé gbogbo bàbá tó gbéṣẹ́ yìí gbogbo nǹkan tó ṣe gẹ́gẹ́ bí ẹ̀sìn ìbílẹ̀ gbogbo òun sọ́pọ̀tà àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ òun ṣe gbogbo ohun tó ṣe kò fijọ́ kan sọ fún wọn yín pé òun ní ṣẹ̀sìn ìbílẹ̀ kò fi ọjọ́ kan sọ fún wa ipò òun ní ṣẹ̀sìn ìbílẹ̀ ní ìgbà tí wọ́n jáde tán ni wọ́n ń sọ tẹnu wọn bá láti fi bàjẹ́. àsìkò Afọlábí Ghadi l'Ógbómọ̀ṣọ́ àgbàdúrà pé yóò túbà yóò túṣẹ àmọ̀ràn wo lẹ́yìn ní fún kábíyèsí tí ó goróyè. àmọ̀ràn tó ní fún náà àti gbogbo aráàlú èmi fẹ́ pé kí nǹkan ọba dà ó níbi Yorùbá ṣe é ṣe
tí nǹkan ọ̀bá sì ní dá ó níbi Yorùbá ó sì ṣe wọ́n mọ̀ pé kò gbọdọ̀ mọ̀ sí irú awuyewuye yìí ṣùgbọ́n kẹ́ àwọn aráàlú wọn fi àdúrà ràn lọ́wọ́ kò sí nǹkan tádúrà ò lè ṣe ọ̀rọ̀ tó dáa ó fàdúrà èyí tí ò dáa náà ó fàdúrà ọ̀rọ̀ wa ló gbogbo sọ fàdúrà ó ti gbàgbọ́ yé Ọlọ́run ó ràn lọ́wọ́ láti ṣe dáadáa kèétí ìdè débi pé á fún nímọ̀ràn tó bá dé ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ àwọn ọmọ ọba nìkan ọ̀rọ̀ gbogbo ìlú ẹni tó ṣe súnmọ́ ni tó bá dé gbogbo yín ò rí jẹ́mọ̀ ó ti lọ káàkiri àgbáyé kì í ṣe jádùn kànga ṣé ọmọ pẹ́ jádùn kànga tó ń bá sọ sínú òkun kò ní ríbi lọ kò Ghadi ṣe jádùn kànga ẹni tó ti wẹ̀ káàkiri gbogbo òkun àgbáyé ni sóyún ọmọ bí ó ṣe dùn Ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́ àwọn aráàlú. ìmọ̀ràn àwọn lẹ́ni fáwọn aráàlú. ìmọ̀ràn tó rí fún àwọn aráàlú pé kó já sọ̀pọ̀tẹ̀ tá a bá sọ̀pọ̀tẹ̀ ẹni tó máa ń gbọ́ àwọn ìwé ni ìjà yóò ní gbogbo wa ìmọ̀ràn mi sáwọn aráàlú kó farabalẹ̀ for the first 3 months kó fi study ilẹ̀ tó bó sọ pé yóò ṣe dáadáa. Another stakeholder in Ogbomoso bàbá mi ẹ bá ń dárúkọ yín fún wa. Èmi ni Aláàjì Ìlàní Àjàlá owó tuntun. Bó o lẹ jẹ́ sí ààfin yìí. Èmi ni bàbá ọba. Ẹ̀yin ni bàbá ọba. Bàbá ọba. Afolabi. Afolabi Ghadi. Olaoye. Bẹ́ẹ̀. Kí ni ẹ rí sọ sí ìkéde ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé Ghadi gangan òní ó gà pèrè. Inú wa dùn sí pé àbúrò mi gun àgbèrè sọ̀rọ̀ inú mi dùn sí lójú ayé mi. Ọlọ́run pé ẹ̀dùn. Jáde sọ̀rọ̀. Bàbá ẹja wá wò báyìí lábẹ́ bẹ́ẹ̀ òun náà la rí àwọn ọmọ ìdílé táwọn náà tó ń fapá jánú. Àwọn tí ń fapá jánú ọmọ àlè ni wọ́n ọmọ ọkọ lẹ́yìn àwa ìdílé tiwa ìdílé wa nínú wa sì dòsí tá a fà kalẹ̀. Ó ti yẹ ẹgbẹ́ àwọn eléyìí ìsọmọ ọkọ wọ́n fẹ́ dà nǹkan rú ni. Bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà yìí ayẹ pé ẹ mọ ọba tí ó goróyè dáadáa ni. Lábúrò mi ni. Ẹja wa wò báyìí wọ́n ní kò ní bá wọn ṣiṣẹ́ ṣe àwọn kan ní kò ní wọ ìpèbí dípò pé yóò dábàá tá a sọ̀rọ̀ ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Àwọn eléyìí wọ́n ń jẹnu wọ́n ń yà lẹ́yìn ní wọn ò tó bẹ́ẹ̀. Wọ́n ní kò ní ṣèṣẹ̀ ṣe pé ìránṣẹ́ Ọlọ́run ni. Ó ti sọ fún wa pé kò síbi ọ̀gá ńlá àtàrẹ máa ní ọwọ́ nínú ààfin gbogbo ètùtù náà máa ń ṣe ìlà òun wọn máa ń ṣe abáwọn wọn ṣáájú òòlù wọn tẹ̀lé wọn ó ní gbogbo ẹ̀ ló ń ṣe pátá. Kí wọ́n ní ìmọ̀ràn yín fún ọba tí ó borí èyí àti aráàlú gbogbo. Èèyàn rẹ̀ ni èèyàn dáadáa ni o ní ó gbé ìlú Ògbómọ̀ṣọ́ lárugẹ ní ó gbé lárugẹ yóò sì dá àwa ọmọ ọba náà yóò dá wa lọ́lá pẹ̀lú ògo Ọlọ́run. Aláàjì Ìlàní Àjàlá oyè lọ́sà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín sà. Èmi ni ọmọọba Báyéwọ̀n Adélékè Kẹ́hìndé. Ẹ ṣeun. Báyéwọ̀n Olaoye. Ṣọ́ tuntun fún ìlú Ògbómọ̀ṣọ́ lónìí. N ti ń lọ nílùú ó ní pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde ẹni tí ó goróyè. Bó o ní kí lẹ rí sọ sí ìkéde ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí. Tí mo rí sọ sínú pé inú wa dùn nínú gbogbo ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ inú wa dùn fẹ́ni ọlá àtẹni ìkẹ́ tí ń gorí àgbèrè Soun Ogbomoso land fún márààrún ní tilé toko inú wa dùn sí lágbára Ọlọ́run ìgbà rẹ̀ yóò tu gbogbo ọ lára lágbára Ọlọ́run èyí tí wọ́n sì ń kíbò sí ipe lórí ìṣẹ̀ṣe Afolabi mi ọládùn ní ìlú Fẹ́mi lóyè ó ti mọnú ilé tó ti jáde gbogbo tí ń bẹnu ilé ìgbógbó ẹ̀ ni ó ṣe pátá tí ò níyàn kankan kúrò fún bẹ lágbára lọ́wọ́ Ọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́ Ọlọ́run jọ dẹ fún lágbára Ọlọ́run àpẹwàwọ̀ nílùú Ògbómọ̀ṣọ́ jẹ lágbára bàbá tí ń bọ̀ yìí kèésà níjọ́ sọ pé kò sílẹ̀ kankan mọ́ kò sí ẹni tó ti tó tán ni ó fẹ́ túlú Ògbómọ̀ṣọ́ ṣe ní gbogbo àti bẹ lẹ́yìn odi
gbogbo ni wọ́n jàǹfààní Afolabi Ọládùnní Ìlúfẹ́milóyè sọ tuntun fún ìlú Ògbómọ̀ṣọ́ òṣòní táwọn máa ń lu Ògbómọ̀ṣọ́ ìdákan ó fi ilẹ̀ tó fi lu ẹni ó lè gbèrè yóò sì gbébi tó ti dáa ju àkàwọ́ lọ lágbára Ọlọ́run àmọ́ àwọn gírádẹ́tì tí ń gọ̀kadà jẹ́ ń bẹ́ lépo jẹ́ ń mú lọ́sùn gbogbo ni wọ́n rí sẹ́láyé Afolabi Ọládùnní Ìlúfẹ́milóyè báyé wọ̀n Olaoye lágbára Ọlọ́run ìlú Ògbómọ̀ṣọ́ dẹ fún wọn o kékeré wa àgbà wa àjọlá bàbá tí ń bọ̀ yìí lágbára lọ́wọ́ Ọlọ́run. orúkọ yín lẹ́ẹ̀kan sí. orúkọ mi ni Kẹ́hìndé Adélékè ọmọ ọba báyé wọ̀n Olaoye.